yá tálára bá ti ń gbọ́ kó sọ fàjèrò tájèrò bá ti ń gbọ́ kó tàtà pọ̀ èso tí ọwọ́ àràǹgún àga bọ́rọ̀ tó gbòde ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ tó gbòde níbi tẹ́tí máa pàdé bá mẹ́tò kọ́láwọlé Idris Sule tòun tàlájà Àbíkẹ́ Akínpẹ̀lú àti balógun Òdúnifá Adébáyọ̀ pẹ̀lú pásítọ̀ Amos Ọlátújà àti Tajudeen Tìjání Àlàbí Ajámájẹ̀bi ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí a mọ̀ sí Tuesday láago 4 ọ̀sán ní USA Eastern Time tó jẹ́ agogo 9 àṣálẹ́ ní UK Time àti agogo orílẹ̀-èdè Yorùbá tí a ọ̀rọ̀ tó gbòde tọmọdé tàgbà ló láǹfààní àti wètò yìí nítorí pé kún fọ́gbọ́n tó ń tòye tá a nílò lásìkò yìí gan ọ̀rọ̀ tó gbòde lórí ètò yìí bákan náà lẹ́yìn tí láǹfààní àti máa gbọ́ ọ̀kan lórí ọ̀rọ̀ ohun tó ń lọ lágbàáyé ohun tó ń lọ nílẹ̀ Nàìjíríà àti ní orílẹ̀-èdè gbogbo láì fi ipò mọ́yọ̀ rárá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́ ẹ bá ní àwọn ìbéèrè àti àmọ̀ràn kankan ẹ lè pe atọ́kùn ètò sórí +1 203 685 2961 tàbí kẹ́kàn sí +44 793 972 6080 bákan náà ní ẹ lè pe +234 706 787 2785 ọ̀rọ̀ tó gbòde a ò ní wá mìtì nínú olóríire àmín. Ìkéde ń dé sí ti gbẹ̀yìn látọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo àpapọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá tá a mọ̀ sí Yorùbá Nation Multi-Faith. Ẹ ṣé ẹ kú ìrọ̀lẹ́ o ẹ káalẹ́ o ní ìlú ọba àti ilẹ̀ wa ńlùú wa nílẹ̀ Yorùbá adé bí a ṣe ń dé o wòye ìjẹjọ náà la bẹ̀rẹ̀ ètò nípa bó ti ṣe ń lọ ọ̀rọ̀ tó gbòde àwa náà ni ẹ máa dé bá o ẹ náà dẹ̀ lẹ máa wá o ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan àwọn bàbá wa tó ti bá wa rí àwọn náà ni àtúgbé wa lénìí wọn ni bàbá wa Big Abbas à ń retí wọn ohun tó dẹ̀ fẹ́ bá a sọ nípa ẹ̀ ní báwo ni àwọn àgbẹ̀ wa ṣe lè dá èso GMO mọ̀ genetically modified organism so gbogbo nǹkan tán tó yẹ pé àgbàdo yìí àbí nǹkan ọ̀gbìn tán kó wà yìí àgbàdo lẹ́sẹ̀ tó yẹ pé tá a bá gbìn ó máa sọ ilẹ̀ yẹn di kíkú ni ohun tó dẹ̀ máa gbé fún ajẹ gbogbo kẹ́míkà tán ti pa sórí ẹ̀ náà ni àwa náà máa tún jẹ tá a bá jẹ so a lè relate mọ́ pé wọ́n fẹ́ dín wa kù wọ́n fẹ́ pa wá kí population wa kó máa pọ̀ so ní èdè ìbò ìyẹn ó ní pé how can our farmers recognize GMO seeds see àwọn nǹkan ọ̀gbìn wọ̀nyí ìgbàdo la mọ̀ àwọn Monsanto wà tán tún gbé míì wá iṣẹ́ wọn bíi gate náà ní gbogbo ẹ̀ wọ́n ti náà fẹ́ pa wá run wọ́n fẹ́ reduce population wa àti pọ̀ jù ohun tá dẹ̀ fẹ́ ṣe ni kán pa wá kán lè máa kó nǹkan ilẹ̀ wa lọ bọ́n ṣe ń kó lọ wọ́n ń kó lọ́wọ́ báyìí náà àárín nǹkan ṣe sí i ìṣe ìtàn ìjọba á dẹ̀ máa wò yẹn kò kàn wọ́n torí pé àwọn ń fi gbowó ni so àwọn bàbá wa bóyá wáìwì àtọ́fin wọn á dé bá wa lẹ́nu ẹ̀ àwọn gan ni wọ́n ní tọ́pìkì mo fi tó ẹ̀yin ara lé létí ni so mo kàn gbé sí létí ni so tán bá dé wọn á jẹ́ ká mọ̀
bí ó ṣe máa lọ. So while they are doing that, mo kí n lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò ti tọ̀sẹ̀ yìí. Àwa lẹ́mọ̀ bá o, ẹ̀ náà dẹ̀ ni ẹ máa bá wa, ibi náà la máa jòkó sí, ẹ̀yin náà wá nǹkan fìdílé kí a tó bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu. So orúkọ tèmi ni Kọ́láwọlé Idris Sule Bámẹ́tò. Ní Amẹ́ríkà ni mo fi ṣe ibùgbé. So ìsíkítà dẹ̀ fún ẹ̀yin ará ilé kò ń ṣe pé torí pé bóyá mo fẹ́ wá ní mo ń ṣe nǹkan kan ni. So ibi tí mo wà ó tẹ́ mi lọ́rùn. Àjò dàbí ilé. So òun ni gbogbo tá à ń ṣe yìí. Kí lé dẹ̀ dáa kó dáa bí ibi tá à ń gbé bí ṣe rí òun làwa náà ń wọ́ náà. Pètò ká nílé ká mọ́ lè wálé ká mọ́ lè ní à ń lọ lu wa lọ rí sí ọlídé, kò yẹ kó rí bẹ́ẹ̀. So àtúndà pé à ń ṣèjọba lé wa lórí, à ń gbádùn, àwọn wá bí wọ́n á gbádùn, wọ́n dẹ̀ mọ bọ́nà ṣe rí ń bí, wọ́n mọ bá ṣe ń rómi lò yà, wọ́n mọ bóyá ṣe ń bá fẹ́fẹ́ ṣe ń fẹ́ tí ò sí pé wàhálà ń lé àkọ́ ló gbogbo ẹ̀ bọ́nà ṣe dáa. But àwọn refuse àwọn fẹ́ kó dáa fún wa nílé yẹn so that ká kú sínú ìṣẹ́ ká kú sínú ìyà kan dé ká máa tẹ́rẹ́ carpet fún wọn ni. So like I said, ibi lèmi ń gbé o. A lè máa bẹ̀lẹ́wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ààyè ẹ̀ bá yọ fún wa. Tí ò bá dẹ̀ sáàyè tọ̀ àwa ń bi táwa náà. But pẹ̀lú ẹ̀ a lè gbàgbé ilé. À ń là ọlọ́yẹ̀ ńlé ni pé ó yẹ kí ilé náà lè dáa. Kò ń ṣe pé àgbébẹ̀ ilé níṣe bẹ́ẹ̀ ibẹ̀ là ń gbé tàbí kẹ́ni ká máa bọ̀ nílé. Bá a bá wálé ẹ̀ ní jáse yóò yá sí. Ẹ mọ̀ lé akáàkiri náà ní so ẹ mọ báyé yín yí but bó ṣe wá dáa làwa wà látà ọládẹ̀jọ́ dáa fún gbogbo wa. So ẹ jẹ́ ń dákẹ́nu mi. Àwọn èèyàn mi wà lórí ètò náà so a jẹ́ ń gbé fún bàbá wa ìyá Àbíkẹ́ wà ṣùṣùà so lẹ́yìn wọn náà bàbá Ọlátìjà náà wà ń bẹ̀. Then bàbá wa ọlọ́wọ́ bọ́tìn bàbá Lamid Jágbóyájú màmá wa ọmọnìyí náà wà ń bí. So ẹ máa rí wa àwa tí a wà lórí ìkànnì yìí nìyẹn for this week. Kọ́lọ́n kó gbàdúrà wa. Back to you màmá Àbíkẹ́. Ẹ ṣé bàbá wa, a kú dédé àsìkò yìí. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí káàbọ̀ sí orí ètò wa ti ọ̀sẹ̀ yìí lórí Motivate TV. Ní ọ̀rọ̀ tó gbòde tò bí bàbá ṣe sọ ti alẹ́ yìí ó kan gbogbo wa gangan torí jíjẹ mímu ó tiẹ̀ ti wulẹ̀ kó mọ́ àṣà jẹ àṣà àmú. Wọ́n ní wọ́n tún ti gbé kinní kan wá báyìí ní àgbàdo bọ̀kùbọ̀kù ló máa ta, iṣu náà bọ̀kùbọ̀kù ló máa ta. Wọ́n ní wọ́n ti fi kẹ́míkà sí wọ́n láti pọ̀ jù lágbàáyé. Àwọn ọmọ tá a ṣe fún wọn o Ọlọ́run kó bá wa kó ṣàánú fún wa báyìí ni o. Láṣẹ wá gbé àwọn ọ̀jọ̀gbọ́n lórí ìmọ̀ náà wá ní òní. À ń retí wọn, wọ́n máa tó darapọ̀ mọ́ wa láìpẹ́ láì jìnnà. Ṣe mọ̀ pé torí tán ti ń bọ̀ ìlú Nàìjíríà yẹn náà ni kò sí iná kò sómi kò sí nǹkan kan kò sí network. Ọlọ́run á ṣàánú á jẹ́ kí wọ́n lè rí network darapọ̀ mọ́ wa tó wọ́n láwọn ń bọ̀. Ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ bí ànáwá ìgò ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni kò sí problem. So lórí tá a fẹ́ sọ lálẹ́ náà ni GMO ní genetically modify oríṣiríṣi báńbáń nítorí a ti pọ̀ jù. Ní wọ́n bá ti fi ṣe báyìí gbogbo ta bọ̀kùbọ̀kù ojú wa wọ̀ pé àkíní má dà táà mọ̀ pé kẹ́míkà ni wọ́n fẹ́ kó fún wa jẹ. So oríṣiríṣi COVID ló àmọ́ tó fà á àgbàbẹ́rẹ́ COVID wọ́n ní kò ṣiṣẹ́ wọ́n tún fẹ́ pé lè wá tó ká tètè làwọn èèyàn ní òye pé kán má ta sí o májèlé náà tó fẹ́ gbé wá o àní jẹ́wọ́ o Ọlọ́run kó ṣàánú fún wa. Bàbá wa náà ta gbé wá àìmọ̀ ni wọn kì í ṣe wọ́n ti wá sórí ètò wa rí. Bàbá wa Big Abbas Ọlọ́run á jẹ́ kí network kó má ṣòjóró wọ́n lè darapọ̀ mọ́ wa ní àṣálẹ́. Ní ẹ̀kan sí orúkọ tèmi ní Àbíkẹ́ Akínpẹ̀lú kalẹ̀ sí ìlú ọba ní United Kingdom. So ẹ bá wa like ẹ bá wa subscribe ẹ bá wa share ẹ bá wa tẹ like button kájọ ṣèrò ètò yìí náà kájọ fi ìmọ̀ ká fi lè kó dára wa lẹ́kọ̀ọ́ ká mọ bí tá a máa yà ká lè fi dààmú báwo la ṣe fẹ́ dààmú yàtọ̀ báwo làwọn àgbẹ̀ wa ṣe fẹ́ dààmú wọ́n ní a máa ṣe po ní etílé bóyá la tẹ̀ fẹ́ gbìn báwo la ṣe fẹ́ dààmú yàtọ̀ sójú pàtàkì kájọ darapọ̀ kájọ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ká mọ bá ṣe fẹ́ kóra wa kúrò nínú ìṣẹ́ ìyà yìí o Olúwa ní jẹ́ ká tá máa jẹ ó gba nǹkan tá a fẹ́ jẹ́ o. Ẹ ṣé gan ni. Mo ti rí àwọn màmá wa ní orí ètò kó tó di pé mo kí wọn jẹ́ kí n
dá padà sí ọ̀dọ̀ bàbá wa Amos Ọlátúnjà. Over to you, sir. ẹ ṣeun mà, ẹ kú iṣẹ́ látàárọ̀. Ẹ A dúpẹ́ ṣeun. lọ́wọ́ àwọn bàbá wa náà bá mẹ́tò fún wọ́n ṣe kó wa jẹ lójoojúmọ́. Ìsún yín kò ní rẹ̀ yín o. Orúkọ Àmín. tèmi ni Pásítọ̀ Amos Ọlátúnjà. A tó kí wa lẹ́ẹ̀kan sí pé a kú àbọ̀ sí ètò tí ọ̀sẹ̀ yìí o. Ọ̀rọ̀ tó gbòde, ó máa ládùn, ó máa lárinrin. So ìgbà tí àwọn àlejò wa bá wọlé, wọ́n bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Mo sì mọ̀ pé Ọlọ́run á fún wọn ṣe. Tásìkò bá tó náà, àwa táwa ní ilé, a ní oore ọ̀fẹ́ láti dá sí i. Bóyá ní ìbéèrè, bóyá ní àfikún, a lè ṣe é. Gbogbo wa tí a parapọ̀ tá à ń ṣe ètò yìí, àwa ọmọ orílẹ̀-èdè Yorùbá àti ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tí ó gbajúmọ̀ jùlọ tá à ń ṣe ní orílẹ̀-èdè náà, àwọn oníṣẹ̀ṣe, Mùsùlùmí àti àwọn Kìrìsìtẹ́nì la jọ ń parapọ̀ lójoojúmọ́, tá a jọ ń gba àdúrà. Àwa náà la tún máa ń gbé ètò yìí kalẹ̀ lójoojúmọ́. So gbogbo wa la ní àǹfààní tí a dẹ̀ ní ẹ̀tọ́ sí ohun gbogbo tó ń lọ. So àárọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tásìkò bá tó, àwọn àlàyé tá a bá fẹ́ a lè ṣe é, ìbéèrè tá a bá ní a lè béèrè. Gbogbo wa náà la jọ ń ṣe papọ̀, kò ní sún wa, kò ní rẹ̀ wá o. Olúwa ràn wá lọ́wọ́. So màá tún dá wa padà sí ọ̀dọ̀ àwọn bàbá wa Bámẹ́tò. Ìlú Brooklyn ní New York ni mo fi ṣe ibùgbé ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ ṣé púpọ̀. ẹ ṣé bàbá Ọlátúnjà, more blessing, more anointing. Ẹ sọ́rí bó ti gbọ́ tó gbogbo ẹ ti dàdúrà fún mi, more anointing. Ó ga o, wow, may God bless us all. Ẹ ṣé gan-an, a dúpẹ́. Ṣé àwọn bàbá wo ò tíì dé náà? Àwọn ò tí ì wọlé o. Ok, bàbá wa Lámìdí Akin o. Náà ohun tí ó máa ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ káwa tá a wà ń bí ká wo bóyá àwọn tán wà ní ìjókòó wa náà lè rí nǹkan sọ sí i níwọ̀nba knowledge wa. Torí we have to get out of here as quickly or as early as possible. We have to be 5:30, you know. So ká má gba ọjọ́ fi so olókùn. So gbogbo wa náà ni ẹ jẹ́ kémi kick off. Mo ti sọ lákọ̀ọ́kọ́ torí pé bottom line tó ń ṣe wá nílẹ̀ Yorùbá, nílẹ̀ gbogbo dúdú ni o, but èmi wà particular about ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ pa wá run ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú. Inú wa ń bí wọn torí wọ́n mọ̀ pé ta bá rọ́nà lọ a lè gbàjọba lọ́wọ́ funfun. Gbígbàjọba ò ju pé gbogbo nǹkan ní tá a lè fi ṣe nǹkan ọrọ̀. Ta bá rí i pé a lé wọn dànù tá a rí nǹkan wa lò fúnra wa, àǹfààní wa ló máa jẹ́, but wọn ò fẹ́ kéèyàn ṣẹlẹ̀ sí wa. Ohun tó fi ṣe dídá ìṣẹ̀ wa náà ni pé kán gba tọwọ́ wa, kán sọ pé táwa ń ṣe ò dáa, kán wá máa gbé tiwọn fún wa, tàbí kán ṣe kó jẹ́ pé a tún máa padà sọ́dọ̀ wọn. Ṣé mọ̀ pé wọ́n ti ń gún wa nọ́mbà tó ọmọ wa ń yarọ́, wọ́n ń wa gbogbo nǹkan. Wọ́n ní nọ́mbà báyìí ni under tán fi hàn á dì. Abẹ́rẹ́ àjẹsára. Abẹ́rẹ́ àjẹsára, so wọ́n ní à ń jẹ sára ni, but wọ́n fi ń pa wá run ni. Ìkan náà ń gbé wá sí tán ní dandan ọmọ less than 18 years old kán mọ gbọgbà abẹ́rẹ́ yẹn, àgàgà obìnrin. Ohun tí ò ní jẹ́ kán lè bímọ ń gbèsè ayé wọn ni. Mo rí kinní kan on flash pé by 2030, year 2030, obìnrin ò ní bímọ mọ́. Wọn àdẹ̀ ní kò sí pé bóyá ń lọ́kà bí whatever, single parent. So ara dùn kan tó máa fà yẹn nìyẹn. Nígbà táwọn à ń pariwo pé wọ́n bí asáyé ni káwa náà bí yàn. So ẹni tó wá tẹ̀ wá wù ní pé ó máa bímọ by then kò ní rọ́mọ bí torí gbogbo orú tán ṣe ń sìn wọ́n ti ń pa wá sára. Irú ọmọ tán fẹ́ máa lọ́gún lábẹ́rẹ́ nílé ìwé wọ̀nyẹn, tán bá ti ń di pọ́ngún wọn, à ń lè bímọ, gbogbo yẹn á jẹ́ nǹkan tó máa jẹ́ ìṣòro. By the time táyà kan lè ní àwọn fẹ́ bímọ, ìbẹ̀rẹ̀ wàhálà yẹn nìyẹn. So àwọn tá ní 2030 single parent á pọ̀, wọn ní bímọ mọ́, ohun tó máa fà á nìyẹn. Ẹlòmíà fẹ́ bímọ kò ní rọ́mọ bí. So àwọn èso tán wá gbé wá fún àyè, ká mú ìgbàdo. Àwọn bàbá wa láti jà wọn fẹnu kan bí iṣu náà, but ká mú ìgbàdo yẹn. Tí wọ́n bá gbé wá, gbogbo ohun táwa ń gbìn tó jẹ́ pé ó ń wù ó ń ṣe gbogbo ẹ̀ yẹn, wọ́n fẹ́ gbà á lọ́wọ́ wa pé kò dáa. Eléyìí tán fún wa yẹn, ojú wa náà máa wà ń bẹ̀ pé àgbàdo yẹn máa yọ láti gbogbo ẹ̀.
bọ́ tá a bá jẹ wàhálà ni fún wa. Tá a bá ti lè harvest ẹ̀ ilẹ̀ yẹn máa kú ni, kò sí nǹkan tá a lè gbìn síbẹ̀ tó máa wù mọ́ rárá. Ìyẹn GMO yẹn o, gbogbo ibi tán bá gbìn sí kò ní hù, kò ní sí pé nǹkan kan hù ńbẹ̀, á di aṣálẹ̀. Sẹ́wọ̀n pé náà dẹ̀ náà ń ta manure àbí ta ajílẹ̀, àná láti máa lọ rà lọ́wọ́ ẹ̀ ní owó tó tún wọ́n gágágá yìí. So ìmọ̀ràn èmi lórí yẹn ni pé àwa tá a ní nǹkan tó ti jẹ́ pé ó ń hù dáadáa oko wa, ẹ má jà gba ìgbàdo ìbọn. Problem tó wá wà bẹ́ẹ̀ ni pé báwo la ṣe fẹ́ mọ irú àgbàdo ọ̀hún. So àwọn táwọn ṣe sáyẹ́ǹsì déédéé àwọn náà lè sọ fún wa. Irú àwọn bàbá wa agric ni àwọn ṣe, wọ́n lè mọ̀ nípa ẹ̀ jù wá lọ láti pè wọ́n pé kí wọ́n wá là wá lọ́yẹ̀. But àìmọ̀ nípa ẹ̀ ni àwa fi ń sọ tá à ń sọ yìí. Ìwọ̀nba tá a dẹ̀ ń sọ yìí náà ẹ lè rí pé kì í sòótọ́. Bẹ́ẹ̀ bá rí irú nǹkan báyẹn ẹ sá fún un. Ẹ dẹ̀ rí pé bó ṣe ìrẹsì náà náà gbé wá ni, tó bá ti jẹ́ pé wọ́n ti mix wọn kíní wọ̀nyí, wọ́n ti pa gbogbo ẹ̀ pọ̀. Ẹ rí pé àwọn nǹkan míì tá à ń jẹ náà tẹ bá wò ó, ẹlòmíì tẹ bá ṣe ìrẹsì bíi rọ́bà ni, tẹ bá tùjọ bíi bọ́ọ̀lù ó máa báǹsì ni. Gbogbo ìjẹkújẹ tó ń gbé fún wa nìyẹn. A dẹ̀ ń jẹ torí pé a mọ̀. So ẹ jẹ́ ká ṣọ́ra fún tá a bá ń jẹ, but wọ́n ní tí nǹkan tá à ń bá ń jẹ tán, nǹkan tá à jẹ náà ní kù. Ọlọ́run má fi pa wá o. Ẹ rí pé olórí wa dẹ̀ ní ọ̀n rẹ̀ wa jẹ. Ẹ̀tún rẹ̀ èèyàn wa náà lọ ń kó innocent people tán protest, wọ́n ń charge mọ́ fún treason. Kò sí tó treasonable nínú gbogbo wọn yẹn. Wọ́n fẹ́ mọ gáàgì wa ni, sóòtán bá pa àwọn tán kó yẹn sí pé wọ́n fẹ́ dàlúrú, wọ́n fẹ́ gbàjọba ni. Ṣẹ̀pẹ́ lòmí ò ní fẹ́ jáde, ó wá kún ara wọn. Mo ka ọ̀rọ̀ lọ́ọ̀yà kan 1980 ló ti ń kọ́ wọn ń wé. Bàbá tó jẹ́ Síta Anthony tó fẹ́ kún àwọn ọmọ ọlọ́mọ sẹ́wọ̀n yìí tó fẹ́ pa wọ́n yìí, ó sọ fún pé student ló láti jẹ́. Abẹ́ ń gbọ́ wọn. Ṣé wọ́n gbọ́? Wọ́n gbọ́. A tún ti ń gbọ́ báyìí network yẹn. Ohun echo okay, ohun jump okay. So bàbá yẹn lọ́ọ̀yà ni, ó lóun ló ń kọ́ wọn pé Fágbèmí tán fi jẹ olórí yẹn pé bó bá jẹ́ time tó lóun jáde 1985 òun ti kọ́ rí, but òun ò rántí ẹ̀. Ó dẹ̀ dárúkọ àwọn tó kù tó rántí tó mọ̀ pé wọ́n jẹ́ student, ó dákọ some of them. Táwọn míì náà ti jẹ́ èèyàn gan pé òun bẹ́ẹ̀ ni o kó má pa àwọn ọmọ ọlọ́mọ o. Protest kò ń ṣe pé wọ́n fẹ́ gbàjọba, torí tí àwọn ìjọba wa ń gbé síta nìyẹn. Ìyẹn náà ń gbọ́ pé àwọn fẹ́ gbàjọba, wọ́n fẹ́ gbàjọba rú. Àwọn táwọn ń ṣe gbogbo táwọn débi pa àwọn rí yẹn. So ìyẹn ni gbogbo nǹkan tí oúnjẹ wa ń yà. Wọ́n bá ní kí wọ́n má gba ilé ìwọlé torí owó tó máa rí ń díẹ̀, wọ́n á gbà á, wọ́n ń tà wá lọ́pọ̀. Ìlú wa gan bóyá náà ti fi wá gbowó débi pé a lówó kankan lẹ̀. So kọ́lọ́n kó ṣàánú wa ni. Ẹja ń dáká tí rọ́ mi náà lè rọrùn sọ sí. Mo dákẹ́ báyìí náà. GMO nǹkan tí ò dáa ni o, but àìlè wa mọ èwo ní bá la ṣe fẹ́ mọ̀, òun la fẹ́ kan bàbá wa kán yànnà fún wa. Àwa tá a bá mọ̀ náà ẹja mọ̀ sí. Kí bàbá tó wọlé, a ní ká máa fi lé ìjomi ṣúrọ̀ ọ̀rọ̀ lọ. Ẹ ṣé bàbá kú atótónu, ọpọlọ yóò ní dọ́bà. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí àwọn èèyàn wa, àwọn tó wà lórí Zoom, mo kí màmá Ọmọníyì ẹ kú ìgbà gbogbo ló àárọ̀ wá lọ́wọ́ fún wa ṣe. Mo kí ẹnjìnà wa náà lọ́wọ́ bọ́tìn, ẹ ṣé gan, kò ní sú yín kò ní rẹ̀ yín. Àwọn èèyàn wa tọ́jú wà lórí YouTube, wọ́n ti bá wa tẹ like àti love share button, wọ́n ti bá wa tẹ látàárọ̀, ẹ ṣé gan ni o. Àjọṣe ò ní bàjẹ́. Mo rí màmá wa Níní Ọlá, kí wa pé a kú ètò, ẹ ṣé màmá. Mo rí màmá wa Regent, wọ́n ní ẹ kálẹ́ gbogbo ilé, a kú ètò ìlú, àmì àjọ wa ṣe, ẹ ṣé gan ni a dúpẹ́. Mo rí màmá wa Modúpẹ́ Èkó, àwọn náà bá wa tẹ like and share button, ẹ ṣé gan ni màmá, kò ní sú wa kò ní rẹ̀ wá. Mo rí màmá wa Tóyìn Jímọ̀, wọ́n ní more grace to our elbow, ẹ ṣé o, wọ́n ní ẹ kú ètò, ìyá mi àti ẹ̀yin bàbá mi, Ọlọ́run á máa fún yín ṣe, ẹ ṣé gan ni a dúpẹ́, ẹ ṣé o, a dúpẹ́ gan ni. Àwọn tí mo rí rè lórí YouTube, ẹ ṣé gan ni, ẹ ṣeun. Bá a ṣe ń dúró de bàbá wa, torí mo ṣe ń pè wọ́n, kò tiẹ̀ network yẹn ò lọ rárá. So ẹ̀yin náà ti mọ̀, ìgbà tí gbogbo bá tẹ̀ ti sí network, ọgbọ́n la wá fẹ́ dá sí, àmọ́ ṣùgbọ́n à ń ṣe òun tá a bá lè ṣe, tá a fi máa ti rí wọn gbogbo àtọ́lá àwọn ní ọ̀jọ̀gbọ́n, àwọn ni wọ́n mọ ìmọ̀ lórí GMO yìí tí wọ́n ń pè ní genetically modified organism.
wọ́n ní kódà wọ́n sì ń ṣe research lọ lórí ẹ̀ pé wọn ò tiẹ̀ mọ làbárè ṣùgbọ́n wọ́n ti kó wá sílùú tiwa wọ́n mọ̀ pé àní kankan àkókò níjọba débi kí wọ́n sọ pé wọn ò ní gbà lọ́wọ́ wọn nǹkan ọ̀fẹ́ dẹ̀ ni wọ́n ní bó ṣe rí náà rèé báyìí ìjọ́sí wọ́n ti sáìnì tọkùnrin àtọkùnrin kó máa fẹ́ràn obìnrin kó máa fi torí wọn náà fún wọn lówó eléyìí náà ní ìsìn báyìí wọ́n ti kó wọ̀lú tọ̀rọ̀fẹ́ ni wọ́n kó fún wọn pé wọ́n fẹ́ pa ìran wa rẹ́ àbí ṣé ó yẹ kí ìjọba kó yẹ kán tọ́wọ́ gbà ìlú òyìnbó gan tí wọ́n ti ń ṣe research rẹ̀ lọ́wọ́ wọn ò gbà o ẹ ń bá lọ sọ́jà wọ́n ti kọ sí ara ẹ̀ pé eléyìí báyìí ó ní GMO wọ́n ti kọ level tó wà ńbẹ̀ kálukú mọ nǹkan tó fẹ́ fowó rà ṣùgbọ́n tiwa ìjà ti ẹ̀ nílé bẹ́ẹ̀lì kankan bá náà láṣà ń jẹ là ń mu náà á ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bàbá ṣe sọ ẹ jẹ́ ká fura tó bá gbé nǹkan ọ̀fẹ́ wá fún wa pé eléyìí o bọ̀kùbọ̀kù làgbàdo rẹ̀ bọ̀kùbọ̀kù níṣu rẹ̀ bọ̀kùbọ̀kù ní ata rẹ̀ ẹ má jẹ́ àgbà lọ́wọ́ wọn èyí táwọn à ń lò tipẹ́tipẹ́ tá a fi dé ibi tá a dé yìí tó ló ń dá wa sí tí ò ṣẹ̀mí wa légbodò tá a rà àìsàn tá a rí wàhálà ó ní ẹ jẹ́ ká máa lọ jẹ́jẹ́ wọ́n nítorí tó bá ti gbìn ilẹ̀ yẹn daṣálẹ̀ nìyẹn kò tún ní hù mọ́ pé tá a bá dẹ̀ jẹ́ ó tún ba gbogbo ẹ̀yà ara jẹ́ wọ́n ní kẹ́míkà tí ò lóògùn ni àbí èèyàn tiẹ̀ tí ìrówó jẹun kó tún wá máa gbé kẹ́míkà sára ṣe rí i pé ọ̀nà àti máa dín ìran wa kù díẹ̀ náà lélẹ́yìí báyìí ìjọba tó yẹ kán sì sọ pé wọ́n kán má gbà wọn ń ṣe náà tẹ́wọ́ gbà torí pọ́fẹ́ ni wọ́n fún wọn wọ́n tún fún wọn lówó gan-an so ẹ̀yin èèyàn ẹ bá wa sọ fáwọn àgbẹ̀ wa àtàwọn náà tá à ń ṣoko etílé pé wọ́n bá fún wa lọ́fẹ̀ẹ́ wọ́n ní ẹ má gbà o nítorí làárọ̀ tí adití ẹ má jà gbà lọ́dọ̀ wọn ìta ń ṣe jẹ́jẹ́ wa jẹ́jẹ́ nígbò bá kù náà ni yóò hù yóò ṣe wá láǹfààní bí o tó máa kù láàrin ọ̀sẹ̀ mélòó kan tó jẹ́ pé àìsàn tí ò gbóògùn náà á kó sára wa Ọlọ́run ní jẹ́ kára àìsàn tí ò gbóògùn náà á ràn wá lọ́wọ́ àdúrà wa gbà àní dààmú o àní fọwọ́ ara wa ṣera wa o ẹ jẹ́ kí n dúró báyìí náà kí n dá padà sọ́dọ̀ bàbá wa Amos Ọlátújà. ẹ ṣeun mọ ẹ ṣeun dáàdì gẹ́gẹ́ bí àwọn dáàdì àti mọ́mí náà ṣe sọ fún wa ohun tí a bá ti mọ ìdí ẹ̀ ẹ má jẹ́ ká gbà á ọ̀rọ̀ lọ́sọ wa gan-an ó ní ká wádìí ohun gbogbo dájú ká sì di ètò jẹ́ òtítọ́ mú a lè rò pé ọ̀fẹ́ náà fún wa ṣùgbọ́n kó má yẹ pé ikú náà gbélé wa lọ́wọ́ o kí wàá tún ṣe àwọn tó gbà lọ́wọ́ wọn nìkan ló máa jẹ́ àkóbá fún ẹni tó gbà á sí tó gbìn tó jẹ inú ẹ̀ tó tún lọ tà nínú ẹ̀ lọ́jà gbogbo àwọn tó bá tún rà bẹ̀ náà wàhálà náà tó kóra wọn sí àwọn tó tún rà lọ́jà náà wọ́n tún lọ gbìn wọ́n tún lọ fi tọrẹ fún fámìlì so ìmọ̀ àwọn ẹni ibi ká má fi ọwọ́ wa fà á ká má kí ọ̀rọ̀ ìmọ̀ àwọn ẹni ibi kó ṣẹlẹ̀ wa lórí o oúnjẹ tá a máa jẹ fúnra Ọlọ́run á pèsè fún wa o so ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run torí àwọn èèyàn wọn ò ro ohun àlàáfíà fún wa bíbélì dẹ̀ jẹ́ ká mọ̀ pé èrò tọ́lọ́run ní sí wa èrò àlàáfíà ni o kì í ṣe sí ibi kó lè fún wa ní òpin ìkẹyìn ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí èrò ibi òun náà ní sí wa torí ìmọ̀tara ní nìkan ìfẹ́kùfẹ́ ara wọn ò ní wọ́n dùn àpò ara wọn ni wọ́n dùn orílẹ̀-èdè mi ó wà tí ó tẹ̀ tó ìdá méjì orílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan wọn ló wúlò ṣùgbọ́n ní Nàìjíríà lè ní nísìn tó bá yàtọ̀ sí bí Èkó àbí Àbújá kò sí kankan tá a lè sọ pé ó wọ́ọ̀kì kò sójú ọ̀nà kò sépo kò sómi kò síná kí ló tún kù ní ìsìn bá àwọn tó fẹ́ get rid àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó wà ní Nàìjíríà lè ní nísìn ètí bàbá Awólọ́wọ̀ ti ṣe in those years sẹ́yìn ló ṣì wà ń bẹ̀ èyí tí wọ́n ṣe lé ní wọ́n ṣe títí lọ́sẹ̀ méjì a tún ti máa wú lọ́sẹ̀ kẹta kí ló fà á torí ìmọ̀tara ẹni nìkan wọ́n ṣàwọ́ ọ̀nà máa ṣe fẹ́ get rid gbogbo èèyàn so ẹ jẹ́ ká kíyèsára àgbàdo tó bá ti mọ̀ nípa ẹ̀ má gbà á ohun èlò tó bá mọ̀ nípa ẹ̀ má gbà á tó bá kó wá ó lè jẹ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ìkan ọ̀fẹ́ ìgbà mìíràn kì í ṣe gbogbo ẹ̀ náà ló máa ṣe àǹfààní fún èèyàn so ọlọ́dẹ sọ pé ó làwà ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyè so káwa gan ká má fi ọwọ́ ara wa fa ikú abára wa Olúwa ràn wá lọ́wọ́ o ẹ ṣe púpọ̀ ìyẹn ìdádúró bẹ́yìn náà so tabadẹ̀ rí náà àwọn èèyàn wa lè mọ̀ tó ní ọ̀rọ̀ tán lè dá sí
a lè fún wọn láàyè kí bàbá tó wọlé. bẹ́ẹ̀ So, ni. ẹ ṣeun mọ̀. tán ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí ó ní sọ yìí o àmúti rí ọwọ́ màmá ọmọ nìyí lókè tó òkè mà ẹ bá wa gbóhùn sókè. ẹ ẹ ṣé kálẹ̀ máa kú ẹ kú òun látẹ̀kan yes ma ẹ orúkọ ṣé o Jésù adélẹ̀ lérí wa àmín àmín Ọlọ́run á gbalẹ̀ lé wa fún wa o àmín orúkọ yára Jésù bí àní ṣe lásán. àmín. Ẹ jọ̀ọ́ ìbéèrè mi ni pé irú èmi báyìí ni mo béèrè lọ́jọ́ yẹn pé wọ́n ní ká wá gba àgbàdo tó jẹ́ pé àwa widows ganan tiẹ̀ pín fún gbogbo state gbogbo kínní 36 states náà ní kó wá gbà ní headquarter wa lẹ́kọ̀ọ́ torí wọ́n ṣẹ̀ ní kínní so tán ní wọ́n máa pín tí mo nà èmi tí mo béèrè torí pé mo ti gbọ́ ló jẹ́ kí n lè béèrè pé ṣé òun ni àbó òun ni ká má gbà á mọ̀ pé mi ò gbà bẹ̀tẹ̀ àwọn tó kù bóun náà ṣe fẹ́ gbọ́ bóun náà àwọn yẹn ṣe fẹ́ mọ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwa Yorùbá pàápàá àwa obìnrin pé nǹkan máa ń ká wa lára gidi Ondo state báyìí wọ́n ti ń jà sí pé wọn fún wọn tí ì gbé fún wọn ṣe èmi ò tiẹ̀ wá sọ̀rọ̀ mọ́ ní tèmi gbà tí mi ò tí ní interest wọ́n ní ká wá gbà níbi tán kò sí èmi ò lọ mi ò dẹ̀ gbà bẹ̀tẹ̀ àwọn tó kù yẹn kí bóun náà ṣe fẹ́ mọ̀ báyìí bóun náà ṣe fẹ́ gbọ́ ẹ mọ̀ pé kò dẹ̀ possible tẹ́mi bá sọ̀rọ̀ báyìí wọ́n á ní coordinator Èkìtì ti sọ pé báyìí ni tó jẹ́ pé ó tún lè dá wàhálà sílẹ̀ láàrin wa so ṣùgbọ́n òun náà ni mo ní kí bó làwọn yẹn ṣe fẹ́ gbọ́ àwọn others pàápàá Ọ̀yọ́ state wọ́n pọ̀ gan o Ọ̀ṣun wà ń bẹ̀ Lagos state gan àwọn gan náà àwọn náà fẹ́ pé àwọn náà fẹ́ ṣe Ògùn náà fẹ́ bó la ṣe fẹ́ mọ àwọn tó kù wọ́n fẹ́ mọ̀ pé àgbàdo tí ò dáa ni bóun la ṣe fẹ́ mọ̀ tá a ṣe fẹ́ sọ fún wọn so that àwọn náà ò ní gbé orí òjò tí ń lọ báyìí wọ́n ti ń sọ fún wọn pé kán tètè gbé àwọn kan dẹ̀ ti gbà so òun ni mo ní kí n béèrè ẹ ṣé sà. ẹ ṣé mà jẹ́ kí n sáré dáhùn ní ìwọ̀nba àwọn bàbá tí a pè ní last week àbí upper week yẹn wọ́n ti sọ fún wa pé ká máa create awareness fún àwọn èèyàn so màá gba màmá wa níyànjú irú gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bí olórí àwọn coordinator bẹ́ẹ̀ yẹn ẹ lè pe àwọn yẹn kẹ́ ẹ sọ fún wọn pé nǹkan bá ilẹ̀ gbọ́ o so pé wọ́n dẹ̀ ti sọ fún mi pé irú kan tá ń gbé bọ̀ yín o pé kò dára ká má gbà á so àwọn náà wọ́n á lọ sọ fún àwọn èèyàn tí wọ́n fẹ́ pín fún wọ́n á sọ fún wọn pé wọ́n ti gbọ́ nípa kìíní pé kò dára o pé ká má gbà á so that's the only way tá a fi lè sọ fún wọn even though ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní fẹ́ gbọ́ ṣùgbọ́n ẹni tó bá sọ fún tí ò bá gbọ́ ó kù sí lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó bá sọ fún tó bá gbà ó máa jẹ́ àǹfààní fún so bẹ́ẹ̀ torí pé ẹ ti gbọ́ nìsín mọ́mì gbogbo àwọn tó jẹ́ bí leaders tẹ́jọ́ ń ṣe meeting tẹ́jọ́ máa ń ní ìpàdé papọ̀ ẹ sọ fún wọn pé nǹkan báyìí báyìí lẹ gbọ́ o pé àgbàdo yẹn pé kì í ṣe nǹkan tó dáa so àwọn náà kan pín fún àwọn èèyàn wọn náà kan sọ fún wọn bẹ́ẹ̀ kán má bàa sọ pé ẹ fẹ́ dá nìkan kó sọ́dọ̀ ara yín lẹ ṣe ń sọ bẹ́ẹ̀ wọ́n lè pín fún àwọn tó yẹ ká pín fún bẹ́ẹ̀ ká sọ implication tó wà nínú ẹ̀ fún wọn so ẹ̀yin náà ẹ gbà o ẹ jẹ́ ká mọ̀ pé ẹ ní jẹ́ ẹ sì ní gbìn so kàtẹ́ máa sọ fún wọn nìyẹn torí ẹlòmíì ní so ti desperate so ṣe púpọ̀. ẹ ṣé gan ni bàbá òtítọ́ ọ̀rọ̀ lẹ sọ because wọ́n ní nǹkan ọ̀fẹ́ ò yá so màmá iṣẹ́ kù lọ́wọ́ yín náà ní o torí ẹ̀yin tẹ́ jẹ́ lára coordinator tẹ̀dẹ̀ tún jẹ́ òpó tó ẹ mo ṣọ́ọ̀pẹ́ máa ní àwọn association bóyá ní church ni bóyá ní àdúgbò ni bóyá àwọn tó jẹ́ mọ́sì tó ń wà ní mọ́ṣáláṣí ni ẹ bá ní àwọn olórí bá wọ̀nyí ẹ bá wọn sọ a mọ̀ pé bẹ́ẹ̀ bá kú bá wọn sọ náà ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n á tó ketí ikú sí ni bá ṣe ń pariwo pé ìyànjẹ wá nílẹ̀ Yorùbá ẹlòmíì ò tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n mọ ohun tó ń lọ ṣùgbọ́n àwa ṣèwọ̀nba tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ láti ṣe ó wá kù sọ́wọ́ oníkálukú kí wọ́n gbọ́ wọn ní bí òwe ẹ̀yin àgbà ni agẹmọ àbí nǹkan ó ti ṣe alágẹmọ ti bímọ àìmọ̀ kíkù sọ́wọ́ ẹ má bínú bẹ́ẹ̀ ni o èyí tẹ́ ń sọ yìí náà tẹ ẹ mọ̀ pé tí bẹ́ẹ̀ ṣe gbọ́ náà lẹ́yìn náà ti wá bẹ̀rẹ̀ yìí pé báwo ló ṣe rí àdẹ̀sán wọn bá tá a gbogbo àwọn tó gbọ́. wà lẹ́kìtì mo ti sọ fún o so àwọn gan wọn ti ní wọn ní interest so kò tiẹ̀ jẹ́ kán lọ gbà á rárá.
so àwa ní dákẹ́ náà ni torí àwọn yẹn náà nígbà kìíní bá gbọ́ tó sọ fẹ́ kejì tọ́ndọ́jà náà sọ pé ṣe ti gbọ́ tá à ń poro wọn tá à ń pariwo wọn tá à ń pariwo wọn fáyé ọlọ́run á jẹ́ kán gbọ́ ọlọ́run á ṣàánú á jẹ́ pé bó bá ṣe ń pariwo yìí náà wọ́n á jáwọ́ nu wàhálà tán fẹ́ fi pa gbogbo ayé rẹ́ àbí torí wọ́n ní tó bá ṣe pé wọ́n ṣe dáadáa ni wọ́n gbọ́dọ̀ kọ sí ara rẹ̀ ṣùgbọ́n wọ́n á ti rí báàgì míì tí wọ́n ní gbé sí ara ẹ̀ ànímọ̀ tí wọ́n gbé kiri èèyàn rò pé bóyá ti tòótọ́ ni ilẹ̀ wa wá gbé tán wọ́n ní ilẹ̀ yẹn gan-an ó di aṣálẹ̀ tó lè lo ilẹ̀ yẹn mọ́ bóyá ẹlòmíì ti fowó ra ilẹ̀ nígbà bá wá ṣe tán tàbí o tó jẹ́ ìwárọ́nà tó fẹ́ àbáyọ. kọ́lé tó sáré gbin àgbàdo. So a máa tẹnumọ́ náà ni bàbá tẹnumọ́ ta títí yóò kan aráalé àtoko yóò dọ́dọ̀ wọn mo dẹ̀ mọ̀ pé àwọn tó wà ní ìgbèríko tó wà ní oko gan wọn kúkú ní dọ́dọ̀ wọn torí kò sí mọ́tò tí wọn ó gbé lọ ní ọ̀nà tí ò dáa àwọn tó wà tòsí náà ni pàápàá àwọn ará Èkìtì ẹ wo Chinese tó ń lọ ń ṣe iṣu ẹ wo iṣu ẹ ṣé yẹn jẹ iṣu GMO ṣe ni pé normal iṣu ni àwọn èèyàn wa náà ẹ má jẹ́ ká ṣọ̀lẹ ẹ wo Chinese tó ń lọ ní how many acres ló fi gbin iṣu 50 acres. almost 200 àtàgbàdo àti kíní àti ìbéyìn àtẹmí náà ṣèbí lẹ́yìn àtẹmí náà la tà fún àbí àwọn ò lè ṣe fúnra wa kí ló ń ṣe wọ ẹ jẹ́ ká jí ìta sùn ti tó ẹ jẹ́ ká jí àwa aṣáà ń jẹun àwọn bàbá wa láyé ọjọ́ yẹn bí wọ́n ṣe kàwé wọ́n á tún lóko wọ́n á ṣe nǹkan tán fẹ́ ṣe so a máa sọ náà ní o àníjẹ́ kó sú wa ẹ ṣe mo dánu dúró báyìí ná ẹ ló mà ok ẹ gbóhùn sókè o ẹ ṣe ní àmàmà kọlà wọ́n fẹ́ bá wa dá ṣètò wọ́n ń gbọ́ yín mà. Mo kí gbogbo ìjókòó. Ẹ ṣé o àwa náà kí yín o. Nǹkan tí mo fẹ́ sọ nípa ètò yìí ni pé ká rántí pé ohunkóhun tí a bá jẹ òun náà la jẹ. And nǹkan tí a bá jẹ yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ wa. Ẹ máa tàn lọ sí ọ̀dọ̀ ọmọ àti ọmọ ọmọ. Béèyàn wà nínú oyún tàbí tí kò tiẹ̀ tí irú ẹ̀jẹ̀ tó ní náà ló máa fi bímọ. Òdodo. Òun náà dẹ̀ ni ó máa ràn lọ sí ọmọ àti àrọ́mọdọ́mọ. Ká má gba nǹkan yìí láyè láti gbilẹ̀ sí ọ̀dọ̀ wa nítorí àìsàn tó bá mú wá ó máa ń tàn ni. Nǹkan tí ká túbọ̀ fi sí ọkàn nìyẹn. Tí ebi bá pààyàn téèyàn rọ́jú ó dájú kéèyàn jẹ nǹkan tó máa pààyàn lọ. Kéèyàn torí pé ebi ń pa àwọn kó jẹ poison nísìnyí for example definitely ẹni náà ń wá kú ni. Ọlọ́run ò ní jẹ́ ká rí kó òjijì ṣe o. So ká rántí pé nǹkan tí a bá jẹ irú àìsàn tó bá mú wá àrọ́mọdọ́mọ ló mú lọ tún. So ká ṣọ́ra púpọ̀. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan-an a dúpẹ́ ọpọlọ yín ò ní dọ́bà. Bẹ́ẹ̀ ni òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ wípé nígbà bá jẹ ó ti wọnú sísítẹ̀mù wa àbí bá a ṣe mí ta ṣe ń jẹ tá à ń ṣe gbogbo ẹ̀ náà ti bẹ́jẹ̀ lọ bá ti wà nú sísítẹ̀mù wa báyìí tọ́nà bá tẹ̀ wá ṣe onítọ̀ ní àǹfààní bó bá ṣe ọkùnrin ni tó fún ìyàwó lóyún ẹ mọ̀ pé ó ti pàṣẹ sí ọmọ tó bá bí òun náà bá di oríṣiríṣi àìsàn tí ò gbóògùn àbí ìlú tó jẹ́ pé wọn tiẹ̀ rí owó gan ra oògùn ọgbọ́n ló wá fẹ́ wá dá sí i bá tiẹ̀ jẹ́ pé ìtótó ẹ̀ tó wá wà lára gan oògùn kò tiẹ̀ tó wá fẹ́ gbọ́ àní jẹ májèlé o àní pẹ̀dí oríwo ò ní gbàbọ̀dè ní gbogbo ìka tán bá ń ṣe rárá wọn náà máa fi kó ṣùgbọ́n torí pé ó yẹ kán ṣẹ̀tọ́ ó yẹ kán mọ nǹkan tán fẹ́ kó fún ọmọ aráyé àwa náà náà ṣáà ń ṣèkà fún ṣáá so ẹ̀yin èèyàn wa òun náà là ń pariwo yìí iṣẹ́ náà tá a dẹ̀ ń ṣe báyìí Ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́ kó yé wọn tó bá tẹ́nìkan bá gbọ́ wọ́n á sọ fẹ́nìkejì wọ́n á sọ fárá àdúgbò wọ́n á sọ fárá ilé wọ́n á sọ fáwọn tọ́jú wà ládùúgbò wọ́n á máa sọ káàkiri àwọn lọ́balọ́ba náà wà níbẹ̀ àwọn ìjòyè náà wà níbẹ̀ àwọn náà ṣáà ní fẹ́ pé gbogbo ìlú tí wọ́n ń jọba lórí pé kó dahoro àwọn náà gbọ́dọ̀ ṣiṣẹ́ náà ní pé tí wọ́n gbọ́ báyìí o wọ́n ní kò sí àǹfààní kankan níbẹ̀
torí nílùú òyìnbó gan tí wọ́n ti ń ṣe research lé lọ́wọ́ wọ́n ní wọn ò tí ì gbé síta wọ́n sì ń ṣe research lọ́wọ́ kán fi mọ̀ báwo ló ṣe fẹ́ jẹ́ gan nígbà tí ṣe pé bóyá nǹkan òkú mọ́ wọ́n dẹ̀ mọ̀ pé ilẹ̀ wa báyìí kò sí nǹkan tí òkú nílẹ̀ tiwa àwa láǹfààní yìí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ yẹn wọ́n ní kódà mọ́ ata mọ́ tòmátò tàtàṣé ẹ̀rọ ata míì báyìí tàtàṣé ìgbà tó máa tóbi báyìí torí àfẹ́ dàbí orí ọmọ kí náà fi gbé ìyá rò pé kíní máa tóbi àwọ̀yàn lójú ẹ̀rí máńgò míì báyìí lọ́jà ẹ̀rí ápù míì báyìí ẹ̀rí bànánà míì báyìí ẹ̀rí pé ló ṣe tóbi tó báyìí kódà mọ́ adìẹ tí wọ́n tún gbà kan náà pé àwọn adìẹ kan tí ò tún níyẹ́ wá tí ò tún lápá àbí ṣé ìyẹ́ ni ò ní. kò níyẹ́ adé òpèpè. èèyàn ṣe fẹ́ jẹ́ kó fẹ́ jẹ́ mi mọ̀ pádìẹ tó ń jẹ́ tó ń dàbí iṣẹ́ àjẹ́ àtẹ̀dákẹ́ báyìí náà ẹ jẹ́ ń dúró báyìí náà bàámi tó dàbí pé fẹ́. gbogbo ẹ bá ṣe máa jámọ́ra náà nìyí ohun tó dáa ojú pé kí gbogbo wa ká máa síra wa létí irú èmi ń sìn yàn tán bá jẹ́ èèyàn mi tán jẹ́ àgbẹ̀ wọ́n sọ ọmọ pé tó ń tán gbé wá yìí kò dáa o so ká máa dún ká máa sọ ní dandan làárọ̀ fàdítì ni ká máa sọ gẹ́gẹ́ bí bàbá Ọlátìjà ṣe sọ a lè sọ fẹ́lòmíì náà kó gbọ́ kó mọ́ gbà nǹkan tá a dẹ̀ lè ṣe náà ni pé kò ní níwọ̀n sọ fóun á mọ̀ pé òun ló ń gbà but tó tún dàbí àmọ̀ràn tẹ́lòmíì tó bá fẹ́ ṣe ni pé òkè bóyá kó fi síbì kan kékeré kó wo bí ó ṣe ń rí pẹ̀lú eléyìí tó ń gbìn tẹ́lẹ̀ kó wo ìjáde tán máa jáde kó wá wò pé ibi kékeré tó fi ṣe bíi practical kó fi ṣe example nìyẹn o kó fi ṣe ṣèdánwò ni àbí kí wọ́n pè example àfijọ́ whatever so kó wá wò ó bó bá dàgbà kó wo bóyá ọdún tó ń bọ̀ ibi tí ìyẹn ti jáde bóyá lè tún gbìn nǹkan síbẹ̀ kó hù tàbí kó má hù but èèyàn wá lè má ní sùúrù wọ̀nyẹn ó yẹ kéèyàn ṣe kó fi dọ́gbọ́n wò pé tó bóyá kíní òótọ́ ni bóyá rọ́ ni bó bá rí pé tó ohun tí ò jẹ́ ohun tó jẹ́ rọ́ ni á mọ̀ pé tó gbogbo ilẹ̀ tó kù tó ń ní kó ń yà má tún lọ kó bá bẹ̀ ìwọ̀nba tó bá ṣe ń bi tó ti ń dáadáa yẹn òní kó máa tọ́jú so ìmọ̀ràn mi ni pé àwọn tẹ́ ẹ ti gbìn ní èsì tó bá yẹ kó ti ń so ń sìn tẹ́ ẹ fẹ́ ká wọn tẹ́ ẹ fẹ́ ya wọ́n yíya náà ya àgbàdo so ẹ ya wọ́n ẹ kó kinní ẹ̀ síbì kan tó dáa láti rí i pé ẹ máa gbìn ní ọdún tó ń bọ̀ eléyìí tí wọ́n ń gbé wá fún yín yìí ẹ má gbà á bẹ́ẹ̀ bá dẹ̀ gbà á ẹ má lò ó ẹ kó sílé bó bá ju kó ju ẹ má fẹ́ ẹran gan jẹ o torí bẹ́ẹ̀ bá ní ẹ fi ń fìdí oúnjẹ ẹran ẹ jẹ inú ẹran níjọ́ tẹ́ bá pa á bí ó dẹ̀ jẹ́ ní tẹ́ bá tẹ ẹran náà ni ẹni tó bá jẹ òun náà ti jẹ inú ẹran torí ó máa wọ system bí Àbíkẹ́ sọ fún wa so ó máa wà nínú system wa àwa náà ń jẹ koríko torí àwọn ẹran tí à ń jẹ koríko ìwọ̀nba tó bá kù tán pass on sí ara wa àwa náà jẹ inú ẹ̀ so bó ṣe máa rí náà pẹ̀lú àwọn oògùn kóògùn tán ń lò oògùn olóró wọ̀nyí òun dẹ̀ ní ó lè má jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa di pé ó ń pààyàn ìgbà tó máa pààyàn sí kéèyàn má ronú sí pé kíní tí a mọ̀ sọ ń sọ níjọ símọ̀ ló ń pààyàn àwọn èèyàn yìí òun ló jẹ́ kí ká máa síra wa létí Ọlọ́run á fi sọ àṣà ẹja wá nǹkan tó dáa láti gbìn ká máa gbin àwọn old seed wa tá à ń lò Ọlọ́run wa sí àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o àwọn tán fẹ́ pa gbogbo lóyún à ń lẹ́nu ẹ̀yẹn wo gba COVID bó ṣe ń pa wọ́n ló èkó kò rí wọn pa bíi ti ìyẹn ní ọ̀dọ̀ tiwa ló àwọn èèyàn mi náà kú sí o but at least àwa ní more immunity against ẹ̀ ju ti bí yẹn lọ sí so irú yẹn ni kẹ́wò pé tó ìgbà míì ẹlòmíín ló pé à ń padà sí nǹkan àtijọ́ àfẹ́ changes ó máa pa wá bó bá ṣe ká sá fún ẹja sá fún so èmi ń fìyẹn gbà wá ní ìyànjú náà ni o bàbá tún rẹ̀yàn ní àwọn tán wà ní orí ìkànnì wa láti bá a dá sí àyè wà lónìí torí ibi ìtaratì nígbà tá a ti rí àwọn bàbá wa àbá wa rí wọn léni náà o ó ṣeé ṣe kán wá níjọ́ míì o so ẹ mọ̀jà fi gbàgbé sí àbá ọ̀sán náà ní pẹ̀tọ̀ a mọ̀ pé bóyá bí íńtánẹ́ẹ̀tì ṣe rí nílé mi ò jẹ́ kẹ́ lè wá ọlọ́run àjọdá ń gbà mí táìmù tẹ́ bá máa wá ẹ wá ṣàlàyé fún wa lórí ẹ̀ so àṣọ ara wa with that but ká má dá ẹnu dúró pé ọ̀tí tán bá dé la ṣe ń ṣe tá à ń ṣe yìí so ẹni tó bá ní àìdíà nínú àwa táwa lísìn sí tá à ń sọ yìí ẹ jẹ́ káwa náà ká participate
ká fi síra wa létí. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ ṣé. ẹ ṣe gan ni bàbá, èmi kàn tún nímọ̀ràn kan fún wa ni pé ká má wulẹ̀ gbá ni, kó gbà bá gbà tá a bá gbé síbì kan, bóyá ẹran máa jẹ, bóyá adìẹ máa débẹ̀, tá a padìẹ jẹ, tá a pẹran jẹ. Àbí wọ́n ní eku lọlé ló ń gé. So ká má tẹ̀ kúkú fi run mú, kó tá a bá ti mọ̀ pa àní jẹ, ká má wulẹ̀ kúkú yẹ̀ wò, torí ìkà tó ń ṣe wọ́n ní ìbí wọ́n gbà á. Àbí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Bódìjà tí wọ́n lọ ṣe bọ́ǹbù síbẹ̀ láti January, ní August ni wọ́n lọ ń pín ìrẹsì àti ẹ̀wà fún wọn. Wọ́n ní ìrẹsì yẹn tí wọn ò tiẹ̀ tí ìṣà ni, ó tiẹ̀ tún ti dúdú, bóyá ìtàn ti kópa wọn nígbà COVID, àtẹ̀wà tó ti dúdú. Wọ́n á ní wá polówó báyìí pé wọ́n ti ná kinní kan mílíọ̀n, wọ́n ti fi support, wọ́n fi fún wọn ní palliative. Àbí wọn tiẹ̀ rí tiwa rò, ìkà ni wọ́n. So ẹ má jẹ́ àgbà débi pa tẹ̀ máa fẹ́ fi run mú pé bóyá jẹ̀rúgbò tá bá gbà bá pé sínú ilé, ọmọdé bẹ̀ tó lọ dà sílẹ̀ tí adìẹ jẹ, tí ẹran náà jẹ, dáà ní mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n wá ní nǹkan láìsàn gan, wọn mọ tó ṣe. Ẹ má jẹ́ àtẹ̀ fi run mú rárá, torí ìkà ni wọ́n. Tí ìbá ṣe kà ni èbí tó lóye kán ṣe lè sáì lérè kán fi pé wọ́n ṣe máa develop tó tó máa tún wá ṣe better. Ẹ wo iṣu tí Chinese gbìn ní ìlú wa náà, kò tóbi ju bàbàrà normal wọ̀ nìyẹn. Ẹ wò ìbáwọn èèyàn wa náà talẹ̀ fún tó fi rí gbogbo yẹn títà, ṣé kò tì yàn lójú ni? Ó tì wá lójú náà. Báwo ló ṣe rí ṣe bẹ́ẹ̀ yẹn? Báwọn kan náà talẹ̀ fún, ṣùgbọ́n àwọn kan ló gbà tán fi bá roko bẹ̀, báwọn kan ló gbà tó fi harvest ẹ̀. Àwa wá ń kọ́, ẹ wò à ń pariwo ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ajé, ẹ má jẹ́ asùn, níta sùn ti tó, ẹ má jẹ́ kán pààrọ̀ wa rẹ́, torí nǹkan tá a jẹ, tá a fẹ́ jẹ yìí náà ni. À ń ṣe jẹun sókè náà, àwọn kan yẹ pé tí wọ́n ṣáà jẹun sókè ní tiwọn, táwọn wájú pé ká kàn jẹun lọ, àníjẹ nǹkan tó máa pa wá. Ẹ dábàá lágbára Ọlọ́run. bí ọ̀fẹ́ yìí kán máa kó lọ, ìkà ni wọ́n. Ọlọ́run á dẹ̀ gbà wá lọ́wọ́ wọn ni, bá ṣe ń pariwo báyìí Ọlọ́run á ṣàánú fún wa, ibi ò ní pa wá, àní ríyàn, ó tilẹ̀ kó lé kókókókó, kò ní lè má wa lágbára Ọlọ́run. Ẹ ṣé. Mo rí ọwọ́ bàbá Nájìm náà lókè, ẹ ọ̀ mú ìtúkẹ́ gbóhùn sókè sà. Ẹ̀yin bàbá yẹn fẹ́ kó ètò. Ẹ káàbọ̀ sà. Ẹ wọ́n mi nípa pẹ́ wọlé díẹ̀, àìṣe wọlé náà ni. Àwọn ọ̀dọ́ sí Chinese ń gbìṣu nílùú wa, ó rí ìgbìn, òdodo yóò rí bẹ́ẹ̀. Ṣé àmọ́ security ti tẹ̀lé Chinese lọ sóko? Àwọn bàbá tiwa náà ń gbèsù tẹ́lẹ̀, nígbà tí wọ́n pa wọ́n náà sá kúrò lóko. Chinese tẹ̀ rí, ó ní security tó máa ní, tó ń tẹ̀lé lọ, tó ń tẹ̀lé bọ̀. Ẹjọ́ bàbá tiwa náà kọ̀, àwa ní ìsọ̀lẹ̀ tó ti. So ìwọ̀nba tẹ̀mí bá ní mo fẹ́ sọ sí yìí o, tó ti ń mọ̀ àwọn ọmọ tán dáko olùkọ́ ńgbà tí wọ́n pa wọ́n, ẹ̀pọ̀ ìkìlẹ̀ fẹ́ kọ́ wọn ẹ̀dẹ̀ security, bí wọ́n pa Fúlàní kan wọ́n rógo, tí kì í bá ṣe pé ìjọba tó wà mẹ́tọ́ jẹ́ ọ̀rọ̀ adínkù díẹ̀, ṣe bí wọ́n pa wọn kan, wọ́n Fúlàní pa àwọn èèyàn lábúlé lọ́dọ̀ wa léjìgbò, ìgbà tí wọ́n pẹ́yọ kan gbogbo olùyẹn wá kó lábúlé. Ẹ wo ọlọ́pàá tí ọmọ tẹ̀lé Chinese lọ sóko tó pórí kan gbè. So Ọlọ́run kó kún wa lọ́wọ́, ìlú yìí ṣe ìlú o, kì í ṣe orílẹ̀-èdè o. Ẹ gbọ́, olùsí Lebanese nílùú rẹ̀, olùsí Lebanese, tálíkà Lebanese olówó ní nílùú Nàìjíríà. Níjọ́ tí bá ń dé báyìí láì kàwé, àwọn kọ̀ọ̀rá gbogbo wọn báwọn tẹ́kọ̀ olùsí ní ìlú wọn, àwọn Indian. Ìtorílẹ̀-èdè sọ wá dànù. Tó ti ń. So ẹni tí òrókò dá èyí o, àwọn olóko ní ìsìnkú wọn náà ti sọ̀kadà lẹ́kọ̀ọ́. Àbí? Àti wá padà sí ẹ̀rù ń bà wọ́n, òdodo ní. So Chinese ẹ lọ dáko ẹwọ security tí yóò ní. Àwọn èèyàn wa kan dáko sí sáìdì mọ́ta lágbọ́ wa lọ́hùn, ìbí wọ́n kidnap wọn. So Oòduà àgbà kò ní gbé ọ̀dàlẹ̀, àdúrà tá à ń gbà lórí ètò ìkànnì àdúrà àtẹ̀rámọ̀ ni, gbogbo ọ̀nà tá a gbà Ọlọ́run ti mọ̀, ṣùgbọ́n tí nǹkan ò bá
ní báyìí ọ̀nà ò ní sí ọ̀nà ò ní là fún wa láti lọ o ọlọ́run bá fi sílẹ̀ fún wa gbogbo ẹ̀dákẹ́dá tó fọwọ́ sí ìgbésẹ̀ tá à ń gbé yìí gbogbo ẹ̀dákẹ́dá tó náwó sójú ọ̀nà ti Yorùbá nation yìí gbogbo wọn pátá wọn ní wá owó tì pẹ̀lú ògùn ọlọ́run àmì àṣẹ pẹ̀lú Allah. tán lọ́wọ́ ẹnìkan fún ògùn ọlọ́run àwàjọ gúnlẹ̀ lájọ lédè náà pẹ̀lú ògùn ọlọ́run ètò ọlọ́run ni o kì í ṣàwa ọlọ́run ni ó gbà fún wa ẹni tí ó lò àti ìmọ̀ ẹ̀gbọ́ ọlọ́run ti bẹ tí ó lò bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ Ísírẹ́lì kékeré olúwa tára ni wọ́n ọlọ́run dá wọn lóhùn nígbà tí ó dá wọn lóhùn ọmọ tí wọ́n bí lójú ayé wọn ní wọn lọ tọ́ nílé Fáráò wọn ọlọ́run là wá pẹ̀lú ọlọ́run Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ̀ṣẹ̀ kú ètò wọn sílẹ̀ lásìkò mọ́. ẹ ṣe gan ni a dúpẹ́ bẹ́ẹ̀ ni ẹ rí sọ pé Chinese yẹn wọ́n fún ní security wọ́n náwó náírà fún un lọ fi wá sọ wípé nǹkan ọ̀fẹ́ tán fẹ́ gbé wá yìí fún wa ẹ má jẹ́ àgbà wọn ò nífẹ̀ẹ́ wa àbí ẹ ò bó ṣe rí iṣu yẹn gbìn rẹpẹtẹ ṣáwàá ráǹfààní yẹn nílùú wa àní wọ́n tẹ̀ tún sọ gan wọ́n ní skul kan wà l'Ábùjá India ló ní skul yẹn ọmọ Nàìjíríà kò lè rẹ́gísítọ̀ ọmọ ẹ̀ síbẹ̀ wọ́n ní Chinese náà tún ní supermarket náà sí Àbújá wọ́n ní Nàìjíríà ò lè wọnú supermarket yẹn nílùú wa ṣé wọ́n á nífẹ̀ẹ́ wa ni wọ́n fẹ́ wá gbé kínní ọ̀fẹ́ síìdì kan wá tá wá fẹ́ gbà lọ́wọ́ wọn wípé wọ́n ṣe wá láǹfààní ìka ni wọ́n wọ̀n láǹfààní kankan tó fẹ́ ṣe fún wọn rí tiwa rò àdúrà la máa fi jagun gba wàhálà kan máa kó wàhálà wọn lọ wọ́n máa fún wa ọ̀kan lọ máa kó lọ bí tán bá ti lọ gbà á ní pẹ̀jọ́ ojú òní tiwa ẹ ṣeun ẹ ṣeun mo dánu dúró báyìí ná. tá a bá rí àwọn tó tún fẹ́ dá sí fún wa nínú èèyàn wa tán wà ní ìjókòó ẹ jẹ́ ká dá sí bá a ṣe ń fẹ́ bó ṣe rí àtètè lè parí lẹ́ni ní ẹ má bínú pé a lè sọ púpọ̀ ju bó ṣe lọ torí àwa àmọ́ púpọ̀ ń pa ẹ̀ àhesọ làwa ń sọ àwọn tán jẹ́ original tán fi ṣiṣẹ́ ṣe tán jẹ́ professional ni à ń fẹ́ kán máa bá yàn náà fún wa so gbogbo tá a sọ yìí ẹ̀já gbà pé bó ṣe rí bó ṣe wà mọ́ la sọ ẹ má dà wá nù ọ̀rọ̀ wa níbẹ̀ bá fẹ́ dànù kẹ́ dànù àmọ́ ó yẹ kẹ́ rí lòun ẹ̀ ẹ̀já gbà pé a lè máa parọ́ fúnra wa ẹ má rò pé torí pé bóyá àwa wà ń bí àmọ́ tó ń ṣẹlẹ̀ àrùn táwọn àlè náà wà náà tán sọ̀rọ̀ lẹ́nu táwọn náà ti mọ bó ṣe rí so gbogbo wàkíwà táwọn ìjọba ń ṣe fún wa ní pé ta ni ó mú mi bámbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọ̀ mọ́ ẹnì kankan a ní ká lọ ká máa rí ìjọba ara wa ṣe ká lè máa ṣe gbogbo tó yẹ ká ṣe bá ṣe ń ṣe bọ̀ látẹ̀yìnwá wọn á lọ gbẹ̀yìn gbẹbọ jẹ́ bó tó fẹ́ pa àrùn akówó sí wọn lọ́wọ́ wọn á gba owó wọn á dẹ̀ máa pa wá sára nítorí pé àwọn gan-an wọn ò gbélé àwọn ọmọ wọn ò sí nílé ní jẹ́nu gbogbo DMO tá à ń sọ yìí á gbé plane á kó sínú plane wọn á lọ bẹ̀ á ń wọ́ọ̀kì láti ibì kan nígbà tí àjọ lórí tí ò wà níbi tí ẹ kó tí wọ́n ṣe ìjọba àlebi ń pawọ́ tún lọ ń pariwo ni pé wọ́n fẹ́ gbàjọba ni ṣé bó ṣe kó rí nìyẹn àtàdẹ̀ náà ṣe lọ́ọ̀ tó yẹ pé àwọn náà tó yẹ kán lè fi ọpọlọ ṣe wọn ní ta bá rán ní iṣẹ́ ẹrú tàbí tọmọ jẹ bọ̀tà àwọn náà olórí burúkú wọn ní kankan ṣe àwọn náà ń pa wá nítorí pé àwọn náà rí jẹ́ ń díẹ̀ bọ̀tẹ̀ ìbàjẹ́ ọjọ́ kan ni kò lè tán lógún ọdún o wọn bá rò pé àwọn náà lè ní ọ̀la ń kọ́ ọlọ́run dẹ̀ ló mẹ́ni tó máa dọ̀la tòótọ́ bá ń ṣe é lẹ̀ wọ́n ń gbé bùkà ni ọmọ náà jẹ́ ń bẹ̀ kò sí bọ́n ṣe lè sá lọ tó lálá tó lókè ilẹ̀ ló ń bọ̀ so ká ronú ká tó ṣe tá à ń ṣe ká tó ṣàìdá wọn ní ta bá ń gégi nígbó ká fọ̀rọ̀ ro rẹ ni wò àbí ká tó gún ọmọ ọlọ́mọ lábẹ́rẹ́ káà náà fi gúnra wò ká mọ bó ṣe rí ojúlùmọ̀ lù ń rọ́ ọ̀bẹ ò dáa lọ́rùn bẹ́ẹ̀ bá prógámù ẹnìkan tó fẹ́ pokùnso pé òun fẹ́ para òun ni ó sokùn ẹ̀ tán ó tọrùn bọ́ nígbà tí torí pé láyọ̀ ń ké wúrú sí sáré ló sokùn lẹ̀ ló sá tí òun tó fẹ́ parẹ́ ni ẹ kí ló tí ò parẹ́ mọ́ ó jẹ́ kí nìyẹn dẹ́ rí kí nìyẹn papọ̀ ó sá
so bó ṣe rí nìyẹn apanimáyọ̀dà ni wọ́n kó ọmọ tiwọn sí ilẹ̀ òkèèrè kó ọmọ ọlọ́mọ bọ̀dí ńlé pé kán máa para wọn kán máa pa àwọn èèyàn wa ọmọ kékeré kan náà tún gbé nǹkan sórí kíní ọmọ áfíríkà ní bóyá nàìjíríà ní bóyá bìtọ́ ló ti wá àwọn yúùtì ló ń sọ ohun tó ń béèrè fún ni àwọn lọ́ọ̀yà free lawyer tó máa ràn wọ́n lọ́wọ́ torí pé nǹkan ṣe bẹ́ẹ̀ bá rọ́mọ kékeré tó gbébọn dání nílùú yẹn aná fún kan ládàá kó lọ pààyàn ó dẹ̀ lọ pààyàn kéde tán fáwọn yúùtì wa ní ta dẹ̀ ní yúùtì today náà máa ṣe kinní kan ní leaders of tomorrow sẹ́ńgbà tán tá pa wọ́n tán gbóná ti fẹ́ ṣe leader lọ́la àbí àwọn tán ṣe yahoo yahoo tán ṣe gbogbo iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ tán fẹ́ ṣe ẹlòmíràn náà lọ sí skul wọn sí skul o irú wọn lẹ wọn táwọn eré tán ń gbé káà wá síta ọmọ high school wọn lo Mercedes wọn lo kí náà gbogbo àwọn mọ́tò tí classical cars náà ń gbé wá skul sí so ọmọ táwọn rí à ń sìn nìyẹn o ọmọ tó ẹkọ wà bọdí á sì tẹ pé òtẹ́ẹ̀ náà lọ ń gbé náà ṣe gbogbo tó wù wọn àwọn bí wọn dẹ̀ ní bóyá bí mi ò mọ tọmọ ń ṣe pàápàá táwọn wá dìbò nígbà fẹ́ lómi àkówó wọlé ni akówó wá ní ọmọ rẹ ò gbàgbà pọ̀ ó mú káṣọ wọ̀lú ẹrú bí ó jẹ́ mú so ẹ má jà jókòó sírú yẹn o ẹja tán ọmọ wa lọ́nà tó máa gbà dáa tílé ayé wọn á dáa so kò ní sú wa kò ní rẹ̀ wá o a ní sàṣìtọ́ ọmọ o ẹ má jọ ọmọ yín máa jalè kó máa kó wá bá ti gbówó lé lọ́wọ́ ẹ̀fẹ́ bọ̀dí bó ṣe rí owó yẹn ó ń pààyàn rúbọ ń gbó bá tó dà ókè ọ̀rẹ́ ẹ̀ tó lówó bàbá ẹ̀ ló fi rúbọ òun náà fẹ́ fi bàbá òun rúbọ ìgbà yẹn máa tó mọ̀ pé yàgò àbí whatever kò dáa so ẹ má jà dúró dé wọ̀nyẹn o ọlọ́run àbá ọ̀tọ̀ ọmọ wa o á nífẹ̀ẹ́ wọn lọ́kàn n ta fẹ́ kó jẹ́ dáadáa fún adẹ̀rẹ̀ dáadáa fún agbára náà so ẹ ṣeun gan dákẹ́ báyìí o a kí gbogbo èmi náà kí gbogbo ẹ tẹ́ wà ní ìkàlẹ̀ o more blessing. Dájọ́ Látúnjẹ over to you sir. kò sí mọ́ọ̀ṣì tí mo fẹ́ sọ mọ́. Okay. Ẹ jẹ́ kí n kí àwọn èèyàn wa lẹ́ẹ̀kan sí ẹ ṣé gan o tí àjọṣe talẹ̀ tọ̀ náà láti gbọ́ yìí o ẹ bá wa máa pariwo kó má gba lọ́fẹ̀lì yìí o ọlọ́fẹ̀dé kò ṣe wá láǹfààní o wọ́n má pa wá o ìta jẹ yìí Ọlọ́run kó ṣàánú fún wa kí màmá wọn mọ ni jì lẹ́ẹ̀kan sí kí bàbá wa Oyèníyì náà bàbá wa dá sí ètò àwọn èèyàn wa náà lórí YouTube kí yín ẹ ṣé gan tí ẹ darapọ̀ wọn kí màmá wa Níníọlá náà bá wa pè wọlé ẹ ṣé mà á dúpẹ́ rí màmá wa lórí Èkó màmá wa mo dúpẹ́ Èkó ẹ ṣé gan ni fún ìta àjọṣe ní alẹ́ kò ní sú wa kò ní rẹ̀ wá mo rí màmá wa Regent wọn ní a má gba GMO wọn ní kò dá o ẹ̀wọ̀n èèyàn wa ní a má jẹ àyà sí o pé kò ṣe wá láǹfààní kankan ní ká sá fún ni o tó náà la ti ń sọ yìí o ní màmá wa Tóyìn Jímọ̀ àwọn náà ní ọpọlọ ní dọ́bà pé a pé ètò ẹ ṣé gan ni mo ní bàbá wa Ọlánàṣẹ náà àwọn náà darapọ̀ mọ́ wa wọn ní ká má gba anything tó jẹ́ GMO lọ́dọ̀ àwọn ará nǹkan wọ̀nyí o tó ẹ ṣé gan ni a dúpẹ́ o tó mo kí ẹnjìníà wa náà lọ́wọ́ bọ́tì fún ti àṣálẹ́ tí a jọ ṣe ẹ ṣé gan ni a dúpẹ́ kò ní sú wa kò ní rẹ̀ wá àròjọ músolókùn torí ìwọ̀nba tí a lè ṣe náà níwọ̀nba lálẹ́ torí kì í ṣe fíìdì wa àkànṣọ bá a ṣe ń gbọ́ náà láti fi wá sí tìwọ́ wa pé ká sá fún kinní wọ̀nyí kò dá o wọ́n fẹ́ pa wá ni o àwa náà dẹ̀ níjẹ́ kán pa wá àti bèbí wa ti ṣẹ́jú àwa náà ti gbọ́n àníjẹ́ kán jẹ wá run náà ràn wá lọ́wọ́ àdúrà wa gbà ẹ ṣé gan ni mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Àbíkẹ́ Akínpẹ̀lú kalẹ̀ sí ìlọba United Kingdom ẹ ṣé gan fún ti alẹ́ tẹ́ bá wa darapọ̀ mọ́ ẹ ṣé gan ni a dúpẹ́ tó. ẹ má bínú sí wa pé a lè ṣe jù báyìí lọ tó kí lọ́bẹ̀ oge at the time tí a bá tún máa wá next week a tún wo nǹkan tó dáa láti gbé wá fún wa
so a sọ fún àwọn bàbá wa bóyá lè wá next week fún mọ̀ ṣe wá lénìí so tó yẹ pé àwọn la máa fún ní ọ̀rọ̀ sọ bí bẹ́ẹ̀ dẹ̀ kọ́ àárí ẹlòmíín náà tí a tún máa gbé àtúnpé jọ́ mẹ́jọ ni à ń ṣe kinní wọ̀nyí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa bá a pe èrò sọ́kọ̀ ẹ máa share ẹ máa love ẹ máa like ájú wa ṣe ò lágbára Ọlọ́run ní pẹ̀dín a máa lé sí ni o ẹ ṣé gan ẹ̀yin ìyá wa tẹ́ wà ní YouTube more blessing o ẹ̀yin tẹ́ wà lórí Zoom with us náà a kí gbogbo wa o ẹ ṣé gan àkú iṣẹ́ àkú ohun bàbá wa Lamid mo rò bí a tètè mú ìpàdé wa sópin lénìí so gbogbo wa náà kọ́ ni a ní gbogbo ọjọ́ kọ́ lọ́dún ìjọ́ mi á wà ọ̀rọ̀ á wà kò ní sáyè èní àyè wà kò sọ̀rọ̀ ìwọ̀n bá tá a gbọ́ ẹ̀kọ́ lọ́n ṣe láǹfààní fún wa ẹ ṣé gan God blessing a pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run same time same place ẹ ṣé bàbá Lamid ẹ bá end up program. ó yá tálára bá ti ń gbọ́ kó sọ fàjèrò fàjèrò bá ti ń gbọ́ kó tàtà pọ̀ ẹ̀sọ́ tí ọwọ́ àràǹgún àga bọ́rọ̀ tó gbòde ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ tó gbòde níbi tẹ́tí máa pàdé bá mẹ́tò kọ́láwọlé Idris Sule tòun tàlájà Àbíkẹ́ Akín pẹ̀lú àti balógun Òdúnifá Adébáyọ̀ pẹ̀lú pásítọ̀ Amos Ọlátújà àti Tajudeen Tìjání Àlàbí Ajámájẹ̀bi ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí a mọ̀ sí Tuesday láago 4 ọ̀sán ní USA Eastern Time tó jẹ́ agogo 9 àṣálẹ́ ní UK Time àti agogo orílẹ̀-èdè Yorùbá tí a ọ̀rọ̀ tó gbòde tọmọdé tàgbà ló láǹfààní àti wètò yìí nítorí pé ó kún fọ́gbọ́n tó ń tòye tá a nílò lásìkò yìí gan ọ̀rọ̀ tó gbòde lórí ètò yìí bákan náà lẹ́ ò ti láǹfààní àti máa gbọ́ òkodoro ọ̀rọ̀ ohun tó ń lọ lágbàáyé ohun tó ń lọ nílẹ̀ Nàìjíríà àti ní orílẹ̀-èdè gbogbo láì fi ipò mọ́yọ̀ rárá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́ ẹ bá ní àwọn ìbéèrè àti àmọ̀ràn kankan ẹ lè pe atọ́kùn ètò sórí +1 203 685 2961 tàbí kẹ́kàn sí +44 793 972 6080 bákan náà ní ẹ lè pe +234 706 787 2785 ọ̀rọ̀ tó gbòde a ò ní wá mìtì nínú olóríire àmín ìkéde ìdẹ́sítì gbé látọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo àpapọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá tá a mọ̀ sí Yorùbá Nation Multi-Faith. Tẹ̀síwájú.